يقول المصنف رحمه الله: باب استحباب المصافحة عند اللقاء وبشاشة الوجه وتقبيل الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم. نبي الإمام النووي رحمه الله نفسر لا يفهم نكابات السنفسي كما برا ولو nígbà tá a bá pàdé ara wa ká sì máa tújú ká níwájú ara wa ká sì máa fẹnu kò ọwọ́ ẹni ire tá a bà lọ́wọ́ ká fẹnu kò ká sì máa fẹnu kò ẹnu àwọn ọmọ wa nítàánú ká sì jẹ́ni tí ń dì má ẹni tá a bá pàdé ẹni tó dé sọ́dọ̀ wa min safari báyà láti ìrìn àjò àti ríra tipẹ́ ó ti ìrìn àjò dé wa karahiyatul inhina àti bá a ti ṣe kórìíra ká máa tẹ̀. عن أبي الخطاب قتادة قال قلت لأنس أكانت المصافحة في أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم؟ قال نعم، رواه البخاري. وعن أنس رضي الله عنه قال لما جاء أهل اليمن قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم أهل اليمن وهم أول من جاء بالمصافحة، رواه أبو داود بإسناد صحيح. وعن البراء رضي الله عنه قال ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا. وعن أنس رضي الله عنه قال رجل يا رسول الله الرجل منا يلقى أخاه أو صديقا أينحني له؟ قال لا. قال أفيلتزمه ويقبله؟ قال لا. قال فيأخذ بيده ويصافحه؟ قال نعم، رواه الترمذي وقال حديث حسن. وعن صفوان بن عسال رضي الله عنه قال يهودي لصاحبه اذهب بنا إلى هذا النبي، فأتى يا رسول الله صلى الله عليه وسلم فسألاه عن 9 آيات بينات، فذكر الحديث إلى قوله فقبل يده ورجله وقال نشهد أنك نبي، رواه الترمذي وغيره بأسانيد صحيحة. wọ́n dá lórí àkọlé tí wọ́n ti kọ síwájú. a nífẹ̀ẹ́ sí ká bára wa lọ́wọ́ nígbà tá a bá pàdé ara wa, a sì ń fẹ́ pé ká máa tújú ká níwájú ara wa. ẹni tó bá jẹ́ ní ire tẹ́ ẹ bá lọ́wọ́ kẹ́ ẹ fi ẹnu kò ọwọ́ rẹ̀, a sì ń fẹ́ kẹ́ ẹ máa fẹnu kò àwọn ọmọ yín lẹ́nu nítàánú, kẹ́ ẹ sì jẹ́ ẹni tí ó máa dì má ẹni tí ó bá dé wá sọ́dọ̀ yín láti ìrìn àjò àti bá ti ṣe kórìíra kẹ́ ẹ máa tẹ̀. Abul Khattab Qatada ibn Du'ama as-Sadusi wọ́n ní qultu li Anas, مصطفى أنس بن مالك رضي الله عنه أكانت المصافحة في أصحاب رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم. كما بارين الله جواجن تنبه لاني أما صحابة النبي صلى الله عليه وسلم بي. أنس دامي له نبان. الإمام البخاري أنا أقبل بواي جادي أتي مسلم. ẹgbẹ́ wa yìí fi hàn wá pé
àwọn sàhábà ní ti ń bẹ láàrin wọn òun náà ní ká bára ẹni lọ́wọ́. bí bára ẹni lọ́wọ́ òun náà ní kí wọ́n mú ọwọ́ ọ̀tún rẹ wá kó fi pàdé ọwọ́ ọ̀tún ẹni tẹ́ fẹ́ jọ kíra yín. ẹ wàá kí ọwọ́ bọnú ọwọ́. eléyìí ni bí bára ẹni lọ́wọ́ al-musafaha. ọwọ́ tá a kì bọnú ọwọ́ a fi gba àbùkù ẹ̀tẹ́ lọ́dọ̀ ẹni tí a kọ́wọ́ bọnú ọwọ́ ara wa, nítorí pé ìmọ̀sí wa òun náà ní pé bólúwa ti ṣe dọ́mẹ̀yàn àwọn kan wọ́n dàgbà ju àwọn kan lọ. kó tó ríyàn méjì tó ṣe pọ́jú orí wọn bákan náà ó rìn jìnnà púpọ̀ púpọ̀, nítorí pé tí ó bá jẹ́ pé iye ọdún wọn ó jẹ́ bákan náà ó súnmọ́ kọ́yọ́pọ̀ kan nínú wọn ó foṣù ọ̀sẹ̀ tàbọ́jọ́ ó fi jọ ẹnìkejì lọ. bákan náà kátẹ wàá pọ́jọ́ kan náà wọ́n jọ bí wọn kò sí náà ní ẹnìkan dàgbà jọ ẹnìkan lọ, nítorí pé ẹni tí wọ́n bí láàárọ̀ kìí ṣẹgbẹ́ ẹni tí wọ́n bí lọ́sàn, ẹni tí wọ́n bí lọ́sàn kìí ṣẹgbẹ́ ẹni tí wọ́n bí lálẹ́. torí ẹ̀ kódà kó ṣe pásìkò kan náà wọ́n jáde ẹnìkan síwájú ẹnìkan jáde. tó ìsìláàmù fún ọjọ́ orí ó fún ní tòmátò dáa, kò sì rí pé kí a fojú tẹ́ḿbẹ́lú kéré ẹnì kankan tó bá ti jù wá lọ. ẹni tó jù wá lọ kò bá jẹ́ ọjọ́ ọ̀sẹ̀ oṣù tàbọ́dún ló fi jù wá lọ, Islam ó ní kẹ́ ẹ fi ọwọ́ rẹ̀ kẹ́ ẹ fi wọ̀ ọ́. nígbà tí àwọn sàhábà kan àwọn méjì wọ́n lọ sí Khaybar, tó bàtán dán gba wọ́n dé ẹnu lóró òlu wọ́n tàta pínsẹ̀ oníkálukú gba ibi tí ó ti torí rẹ̀ wá lọ. ṣùgbọ́n sí ìyàlẹ́nu kò pẹ́ kó jìnnà la bá gbọ́ ikú ẹnìkan nínú àwọn méjèèjì. wọ́n rí tí wọ́n ń já pàtìpàtì nínú ẹ̀jẹ̀ lẹ́yìn táwọn kan ṣekú pa. Khaybar ó sì jẹ́ ìlú táwọn Yahudi ń gbé. wọ́n wá ń wá bọ́ọ̀ láti ṣeṣe tẹ́jẹ̀ ẹni wa mùsùlùmí tí ò fi ní gbé. wọ́n á kó ẹjọ́ yìí wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. ìgbà tí wọ́n dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, ẹni tó bẹ́ síwájú tó fẹ́ máa mọ̀rọ̀ sọ, Ànábì kíyèsí pé sallallahu alaihi wasallam ó kéré lọ́jọ́ orí sáwọn tí wọ́n jọ wá. Ànábì wa sọ wípé kabbir kabbir, ẹni tó dàgbà nù yín ni kẹ́ fún lọ́rọ̀ sọ, ẹni tó dàgbà nù yín ni kẹ́ fún lọ́rọ̀ sọ. bẹ́ẹ̀ ló wá nínú hadith wípé Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fáwọn sàhábà, ó ní tí àsìkò sọ̀láàtì bá tó tẹ́ bá padà sí ìlú yín tẹ́nìkan máa pèpè fún sọ̀lá. waliya ummukum akbarukum, ẹni tó á dàgbà jù nínú yín ni kó máa ṣe imam. so Islam fún mọ́ dàgbà jù lọ ní ẹsẹ̀gbẹ́ rẹ̀, Islam fún nítumọ̀. Islam kò fààyè gbà fojúdi. bó tilẹ̀ jẹ́ pé nínú Islam kò sí ẹ̀yin ìwọ náà ní gbogbo èèyàn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Islam fi àǹfààní ká bọ̀wọ̀ fàgbàlagbà ó fi sílẹ̀. ó tiẹ̀ tún so mọ́ ìmájọ́ kan nínú ọmọlẹ́yìn Ànábì wa sallallahu alayhi wa sallam. ó so mọ́ ìmájọ́ kan nínú ọmọlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. laysa minna man la yuwaqqiru kabirana wa yarhamu saghirana. kọ̀mọ̀ lè jọ́kan nínú wa, ó lè jọ́kan nínú àlùmọ́ yìí tí ì bá ti sàpọ́nlé àgbàlagbà wa,
àgbàlagbà náà tí ó sì láàánú ọmọdé, gbogbo kálukú ní Islam bá wí. Lóòótọ́ ohun ọmọdé lè má tó pẹpẹ, ṣùgbọ́n ṣé tàgbàlagbà náà wọ́ kẹ̀ǹgbẹ́ ni? Gbogbo wọn náà ní Islam bá wí, torí kìí ṣẹ̀sìn àbòsí. sọ́mọ́ kí ló bá jẹ́ kó dúró lórí tàwọn ọmọdé ikú ẹ̀ lè jọ bá bọ̀wọ̀ fàgbàlagbà kẹ́ máa ṣàpọ́nlé wọn. Àwọn àgbàlagbà ọba lo àdéhìí láti fi máa rẹ́ ọmọdé jẹ, ṣùgbọ́n bó ti ṣe ta sí àwọn ọmọdé náà lọ ta sáwọn àgbàlagbà. ẹ̀yin àgbàlagbà ẹ̀wẹ̀wẹ̀, ẹ̀yin náà lè jọ́kan nínú ọmọlẹ́yìn àná. torí ẹ̀ Islam wa ó fi hàn wá pé ẹnìkan lè ju ẹnìkan lọ, ó fi ọ̀wọ̀ àtàpọ́nlé fún ọjọ́ orí, ṣùgbọ́n eléyìí ọ̀kọ́ dínà kẹ́ bara yín lọ. ọ̀dàgbàjọ́ ẹnìkan lọ kò pọ̀ ṣe bá lọ́wọ́, ọ̀dàgbàjọ́ ẹnìkan lọ kò pọ̀ ṣe gbọ́wọ́ rẹ nígbà tí wọ́n náwó sí, ó sì dàgbàjọ́ ẹnìkan lọ ọba lọ́wọ́, kò túmọ̀ sí pé ó ń rí ọfín ó ti wọ́ mú, kò túmọ̀ sí rárá. torí ẹ̀ ká kíyè sára àwọn nǹkan tí ò túmọ̀ sí àpọ́nlé, ká má máa kà kún àpọ́nlé. àwọn tí ò túmọ̀ sí wọ̀sí, ká má máa kà kún wọ̀sí. nítorí pé àṣà ló yí ọ̀pọ̀lọpọ̀ kìí ṣẹ̀sìn. àṣà náà ń bá káwọn ọmọ kankan nípa ẹ̀sìn tán láwọn ń ṣe. ẹ̀sìn oníkẹ́ bara yín lọ́wọ́, bàbá àwọn wa náwó ọmọ òbí ànábì odò yóò kí wọn bil mu'minina ra'ufur rahim. ó dájú ipa ti rán ìránṣẹ́ kan láti inú yín náà láti jẹ̀nu àṣẹ màláìkà azizun alayhi ma anittum, gbogbo tí ó bá ti la wàhálà bọ̀ yín lọ́rùn kò rọrùn fànàbì láti ṣe lófin fún yín. harisun alaykum, olùgbìyànjú ló jẹ́ lórí yín láti bá yín wá dáadáa wá. bil mu'minina ra'ufur rahim, aláàánú ni oníkẹni lórí àwọn olùgbàgbọ́ òdodo. torí ẹ̀ nínú tó túmọ̀ sí pálánù lànàbì, ànábì máa ń bá àwọn ọmọdé lọ́wọ́. tọ ẹlòmíì burú débi ní ìṣẹ́gbẹ́ yẹ ẹ káàbọ̀ bàbá tó ju ìyàwó tó fẹ́ tó bímọ fún lọ, àlọ́ ọmọ tí wọ́n bí lélẹ́yìí tá a bá ti lè bọ́ ọmọ wa ṣeré sọmọ ọlọ́mọdé wa rè ní ò lè súnmọ́ wa, bàbá ti kọ́ ọmọ ọlọ́mọ ń kò mú. nígbà tí wọ́n láàánú fọ́mọ tiẹ̀, báwo ló ṣe fẹ́ láàánú fẹ́ lòmù? torí ẹ̀ wọ́n ní síká bara ẹni lọ́wọ́ tí ń bẹ láàrin àwọn sàhábà tí wọ́n máa ń lò, wọ́n ní bẹ́ẹ̀ ni àwa là ń tẹ̀lé kìtàbù wa sunnah ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere. aṣíwájú wa rere làwọn sàhábà, tí wọ́n bá pàdé ara wọn máa ń bara wọn lọ́wọ́. ká bara wa lọ́wọ́ ara nǹkan tí Islam fi kọ́ wa ni, ó sì ń bẹ́nu ṣe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam, débi kí wọ́n sọ pé tánàbí bá báyàn lọ́wọ́ ànábì kì í tú ọwọ́ ká kúrò lọ́wọ́ ẹni tó bà lọ́wọ́ títí tẹ́yìn ó fi yọwọ́ yín. ẹ̀yin lẹ́yàpọ̀sù yín ó tó, ànábì ò ní kọ́kọ́ yọwọ́ rẹ̀. torí délé ká bara wa lọ́wọ́, ọ̀tọ̀ ní ká bara wa lọ́wọ́, ọ̀tọ̀ ní ká gbára wa lọ́wọ́. ìyànkẹ́ lómi ọmọ gbáyàn lọ́wọ́ níbi yíbò, eléyìí kọ́ ní Islam ní ká sí o. ọ̀fẹ́ máa dọ́gbọ́n náà mi, ọ̀wá lọ ń bá mi lọ́wọ́, ṣé bí báyàn lọ́wọ́ lélẹ́ yẹn ẹ sì máa pa alágbájúra wa lọ. bó ṣe gbáyàn náà nu ipò ọ̀ ń bá lọ́wọ́ ló ń bá ṣubú, wọ́n níta lọ́pàá ìwọ náà ni. kẹ́sì máa wọ nǹkan mọ̀ ń kí ni o, ó kí pa. tí kóòtù ṣẹ̀ríà bá wà kò sí ò lè bọ́ ń bẹ̀ wàláhì, ó ti pààyàn nù. àmọ́ tó wá pé bá a ṣe máa bani lọ́wọ́, sọ fún wọn pé tó bá máa pẹ́ wọn mo ti gbàgbé. àmọ́ tó bá nà ẹ̀ tí ì ṣe wọn wà. tó bá kí bá a ṣe máa bani lọ́wọ́ ni, níbi bani lọ́wọ́ tí ò sí à ń gbani lọ́wọ́ mẹ́, tó bá kú kú nù, àsìkò kú ló tó. torí pé ẹni tí ó bá kú náà níjọ́ tí ó bá kú nǹkan kan ní ọmọ ẹsẹ̀ tí kò fìdí.
nǹkan kan ni ó dàpọ̀ pẹ̀lú ẹnìkan tí kò fi dé Olúwa ṣe dá wa ni torí di eléyìí ká kíyèsára gbogbo nǹkan tá a ṣe tí ó túmọ̀ sí pé àwa la pààyàn ká má ṣe o gbogbo tá a sì ṣe tí ó túmọ̀ sí pé ọ̀nà tá a gbégbà kí sọ̀nà tí Islam ní ká gbégbà ká jìnnà sí ẹ fẹ́ bara ẹni lọ́wọ́ kò túmọ̀ sí pé ká gbà ní má gbà mí a fẹ́ bara ẹni lọ́wọ́ ẹ mọ̀ pé nígbà tọ́wọ́ wọnú ọwọ́ tá a bára wa lọ́wọ́ ó pè fún kífẹ̀ tí ó tún wà láàrin wa kó lékún sí báwo ni ó ṣe rí lára wa tẹ́nìkan bá dé sáàrin wa tó ń ba gbogbo èèyàn lọ́wọ́ tó wá dórí tiwa tí ó bá wa lọ́wọ́ bó ni ó ṣe tó bá a lọ́kàn jẹ́ kí ló dé tó fi bèmí lọ́wọ́ bí tọkùnrin sóbìn kọ́ ọ Islam ọgbà kọ́ bóbìnrin lọ́wọ́ tí ẹ bá ṣe ìyàwó ẹ àǹtí ẹ àbúrò ẹ àbí màmá rẹ àbọ̀mọ rẹ lóbìnrin ìmọ̀pọ̀ obìnrin kan ọ̀sàbẹ̀wò sílé iṣẹ́ wa obìnrin kan ọ̀sàbẹ̀wò sílùú wa obìnrin kan òsìntọ́kàn á pẹ̀lú àwọn obìnrin lọ́wọ́ wọn á ní sójú ká bara lọ ó jùlọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kì í bọ obìnrin lọ́wọ́ hadithi kan wà tó sì kìlọ̀ fún wa ó ní kí iná jó wa lọ́wọ́ ó sẹ́pẹ́rẹ́ ju ká ba obìnrin lọ́wọ́ lọ obìnrin olóbìnrin kí la fẹ́ gbà ń bẹ̀ wọn náà fi rora rẹ wò kó tó sọ pé kí ni wọ́n ń wí ìyàwó ẹ̀ ní ń bá àwọn ọkùnrin lọ́wọ́ bó ló ṣe rí kí ló dé ni wọ́n sì ń bá àwọn obìnrin olóbìnrin lọ́wọ́ ìwọ náà kí ló dé kí lẹ́jọ́ dàpọ̀ ó ní kí ni bẹ́ẹ̀ ó rí ti ń bẹ́ẹ̀ kò burú bí àwọn rẹ̀ bá ti yọ àwọn náà pé welcome madam wọ́n máa bà lọ ó dájú pé àfi tó bá pọ̀ máa jẹran ẹlẹ́dẹ̀ ẹni tí bá ń jẹran ẹlẹ́dẹ̀ wọ́n ìjowú torí irú wọn làlejò bá wọn tí wọ́n fòbìnrin ṣe lálejò pé wọ́n lọ sọ̀dọ̀ àlejò lónìí ojoojúmọ́ kú là ń jọ ń sùn bọ́ bá sùn pẹ̀lú rẹ lónìí kò burú ẹ̀bẹ́ rí fìtínà torí délé má ba obìnrin lọ́wọ́ tí ì bá ti ṣe àwọn ẹni tó lù wá ṣe fífẹ́ wọn léèwọ̀ fún lóòótọ́ Allah Azza wa Jal ó ṣe àwọn ẹ̀gbọ́n àbábúrò àwọn ìyàwó wa ó ṣe wọ́n léèwọ̀ fún wa láti fẹ́ jíjẹ́ tí wọ́n á jẹ́wọ̀ fún wa láti fẹ́ wọn ká ṣọ́ra fáàmà barú wọn lọ́wọ́ torí pé jíjẹ́ ìwọ tiwọn jíjẹ́ ìwọ dìgbà kan ni lópin ìgbà tẹ́ ń bá ń fẹ́ àǹtí wọn lópin ìgbà tẹ́ ń bá ń fábúrò wọn ìwọ làwọn jẹ́ fún yín tí bá padà kọ àǹtí tàbábúrò wọn tàbá àǹtí tàbábúrò wọn bá kú kò sí ní tó burú kẹfẹ́ àwọn Olúwa ní wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf ẹ gbọ́dọ̀ fẹ́ ọmọ ìyá méjì ọmọ bàbá méjì ọmọ bàbá màmá méjì ẹ gbọ́dọ̀ fẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan náà àmọ́ tọ́kàn bá kú ẹ lè fẹ́ mi bí bá ṣe rí aṣáájú wa Uthman ibn Affan radiyallahu anhu wọ́n fẹ́ máa nábì sallallahu alayhi wa sallam wọ́n máa nábì tó fẹ́ kú ànábì tún fi mí fún ìgbà tẹ́lẹ̀ yẹn tún kú ànábì tó bá pa lẹ́lẹ̀kẹta àbá tún fi fún sallallahu alayhi wa alihi wa sallam tọ àwọn eléyẹn ìwọ wọn dìgbà kọlẹ̀ màmá rẹ̀ ti dè wọ láíláí ọgbọ́dọ̀ fẹ́ yà rẹ̀ ọwọ́ pò so yìgì pẹ̀lú ọmọ màmá ti dè wọ màmá tá a bá so yìgì pẹ̀lú màmá pé màmá la fẹ́ fẹ́ àwa kọ màmá kí màmá tó wọlé ìgbàláyé wà kó lè fi ọmọ ìyàtọ̀ wà láàrin méjèèjì o tó bá ṣe pé o so igi fọ́mà ọmọ wọlé kò wọlé èèwọ̀ ni kò fẹ́ yà rẹ̀ àmọ́ tó bá so igi fún màmá
tí màmá bá tó wọlé lọ́mọ ó déwọ̀ fún ọ àmọ́ tó bá kọ ìyá kó tó gbé wọlé rẹ ọtọkọ fi ọmọ rẹ ìwọ tí wàá fọmọ màmá ti déwọ̀ fún ọ láíláí màmá òun tó bá bọ̀ ọ́ lọ́wọ́ kò sí ní tó burú ń bẹ̀ torí pé ìwọ ni fún ọ láti fẹ́ àyàfi tó bá pàrùn bá ń dọ̀ ọ́ láàmú gẹ́gẹ́ ẹni tí ń béèrè tó lòun fẹ́ fi ọmọbìnrin kan ṣùgbọ́n àwọn máa ń pera pẹ̀lú màmá rẹ̀ gbogbo ìgbà tó ń bá tí wọ́n ń bá màmá rẹ̀ sọ̀rọ̀ ara òun máa ń ṣe bí a ń gbé yọ máa gbérí gbádùn ni ọmọ tó fẹ́ gan láì tí ì fẹ́ ta ló ní kára rẹ̀ máa gbérí ká tó wá pé ìyá lọ́nlọ́ ó dájú pọ̀ gbádùn o so irú àwọn wọn yẹn àfi ká pàkíyèsí má bàyọ̀ yà lọ́wọ́ o torí pé ò tí ì fẹ́ ọmọ gan tẹ́ ń bá ń jọ ń sọ̀rọ̀ òní ara rẹ̀ a máa gbé tó bá fẹ́ kọ́ máa di pé wọ́n ká ọ níbi tí ọ̀dà eléyìí ò jẹ́ bá tọ́ kabara wa lọ́wọ́ ara nǹkan tẹ̀sìn fẹ́ ni torí pé àwọn sàhábà radiyallahu anhum wọn máa ń ṣe ẹgbẹ́ àmì tí wọn látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu qala lamma jaa ahlul Yaman qala rasulullah sallallahu alayhi wa sallam qad ja'akum láti dé wá báyìí wa hum awwalu man jaa bil musafaha àti pé àwọn làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ mú kábàárà ẹni lọ́wọ́ wá eléyìí ó ń bẹ nínú manaqibi wa fadaili ahli Yemen nínú ọlá àjùlọ àwọn ará Yemen gẹ́gẹ́ bá Nabi sallallahu alayhi wa sallam sọ pé al-imanu yamani ará Yamani ní imani àti Yaman ní imani tiwa kọ́ ti Yamani ló mú wa àwọn máa ń ṣe lásà ṣáájú kó tó di kí wọ́n di mùsùlùmí Islam wa gbà wọlé lọ́wọ́ pẹ́sà tí ọ̀dà náà ni wọ́n pẹ́ yín lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ Islam gbà sọnù ṣùgbọ́n lẹ́yìn àṣà tí Islam gbà wọlé ni eléyìí jẹba ṣé káwọn abara ẹni lọ́wọ́ wọn alayhi wa sallam ìwọ tó ń sọ pé ń bọ́ ọ lọ́wọ́ bàbá rẹ̀ gùn tó bẹ́ẹ̀